Àjọ tó ń ṣàmójútó ìjágeere ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó ìyẹn LASTMA ti ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́kọ̀ tí wọ́n ń tò lọ́wọ̀ọ̀wọ́ láwọn ilé epo látàrí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó gbòde kan láti dẹ́kun irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Àṣẹ náà jáde nípasẹ̀ àtẹ̀jáde kan eléyìí tí agbẹnusọ àjọ LASTMA Adébáyọ̀ Taofik fi léde. Ó gba ẹnu ọ̀gá àgbà àjọ náà Ọlálékan Bákàrè Òkí sọ̀rọ̀ pé àjọ ọ̀hún ti fi àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ́pọ̀ yanturu ṣọwọ́ sí àwọn ojú òpó káàkiri ìpínlẹ̀ Èkó láti fi òpin sí ìtòlọ́wọ̀ọ̀wọ́ ní ilé epo eléyìí tó ń dá súnkẹrẹ fàákẹrẹ ọkọ̀ sílẹ̀. Ó ní kò ní sí àyè kankan rárá fún gbígbé ọkọ̀ dúró sójú pópó láti àkókò yìí lọ. Lóòótọ́ ni ọ̀wọ́n gógó epo bẹntiróòlù gbòde kan eléyìí tó ń fà á tí àwọn onímọ́tò fi ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ilé epo tí wọ́n sì ń tò di ojú ọ̀nà tí àwọn ọkọ̀ míì tó ń lọ lójú pópó kò fi láǹfààní àti lọ geere. Àjọ ọ̀hún ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé òun fẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó já geere. Nítorí náà àwọn onímọ́tò tó ń tò ra epo kò ní àṣẹ láti dí àwọn tó ń lọ nílọ tiwọn lọ́wọ́. Wàyí o, ó ti wáyé nàná ẹ̀ pé àmójútó ojú pópó lọ́nà tó múnádóko jẹ́ ìgbésẹ̀ tó tọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ láìsí ìṣòro. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ò jẹ́ láǹfààní tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.